Lizzy Anjorin báwo ní káàárọ̀ ṣó fìlẹ̀ mo mọ̀ pé ó lè sùn mọ́jú ó wádìí ẹ̀ assignment ó má ní rẹ̀ lára orúkọ mi ni Kama bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi Ẹniọlá Máyọ̀wá ọmọ owó òní ìrànlẹ́lẹ́gbẹ̀ta. ẹ̀yin èèyàn wa olórí àṣírí ó ti dá sẹ̀ríà fún Lizzy Anjorin yìí ó ti dá sẹ̀ríà fún arábìnrin yìí ó ṣe ìpè fún ó tún bú u pẹ̀lú a sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó ní láti sọ fún wa. In as much bó ṣe wù mí kí n let it slide àmọ́ wọ́n ní ibi tó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa ń darí ìgbẹ́ sí ibi tó bá wọn adániwáyé ló máa ń rán mi lọ transformer ni mi ò ní wá bá ẹ àmọ́ tó o bá wọnú mi níwọ̀kuwọ̀ wá gbaná. A lot of people sọ nípa fídíò tí mo ṣe wípé mo ń gbèjẹ mi ò gbèjẹ ìwọ kọ́ ni favourite mi lára àwọn tí mo ṣe fídíò fún. Bọ̀ wọ́n ní pé ẹni tó bá ti wọṣọ ẹ̀tẹ́ ó di dandan kó tẹ̀. Kó tó di pé mo continue pẹ̀lú ẹ̀, I want to thank all my TikTok fans. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Thanks for understanding me. I don't tolerate nonsense, but I'm not a troublemaker. That's why I tell people making pass boundaries me. I love and I seek peace. Àmọ́ mi ò kí ń preach mumu o. Fẹ́yìn tẹ́ bá ń get it wrong tẹ́ ní motivational speaker. Wọ́n preach peace. Ṣe kìíní kan. I preach peace. But I don't preach ipe kó yọ̀dẹ̀. Torí mi ò kí ń ṣọ̀dẹ̀. Gbogbo ẹni tó bá mọ̀ mí délé láti kékeré mi ni mo ti tolerate nonsense. Ọlọ́run ń lo arìndìn. Torí tó bá lo arìndìn tó bá rìndìn lójú ayé wà rìndìn lójú ẹ̀mí. Nǹkan táyé bá dẹ̀ sweater lọ máa fi bú ẹ bódọ̀la. Ẹ̀yin warriors mo ríṣẹ́ ọwọ́ yín lórí Facebook. Iṣẹ́ tó mọ orogun ọmọ kọ̀ ló mú tó fi torí bomi gbígbóná. Ọ̀pọ̀lọpọ̀ yín ni mo rí lánàá tẹ́ ń comment tó jẹ́ pátá ni wáyé sọ pé ẹ ti sògo yín nù. Nítorí wọ́n ti gba Saturday lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lé yín lọ́wọ́ àbí wọ́n tẹ̀ ṣe vice versa ni. Nítorí àti jẹ. Tó bá yẹ̀ṣẹ̀ join wọn iṣẹ́ tá a dá ni wáyé rán mi ni ó ní kó jáwọ́ ń bẹ̀ ó nítorí tó bá jáwọ́ níbẹ̀ ó máa tọrọ dọjọ́ alẹ́ ni confam ní apáti òṣì tó bá belong sí group yẹn lọ bẹ àwọn wòlíì tó jiná kán gbàdúrà fún ẹ kán rìnà fún ẹ kán sọ iṣẹ́ tí mo jẹ́ yìí fún ẹ confam ní apáti òṣì ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ ti wà wọ́n lọ sọ pé o demand apology from me èmi ṣá mo stubborn bàjẹ́ ọmọ ìsọ pé kẹ́ má get it wrong èmi ò preach pé kíyàn ya mùmú no tó bá fẹ́ gbọ́ lecture mi máa bọ̀ lórí live stream mi ibi tá dání wáyé tí ń lò mí ibi tó yẹ pé mo dẹ̀ máa ń ṣe normal mi mo máa ní pé máa differentiate who I am versus ẹni tọ́lọ́run ránṣẹ́. Lizzy ó ti yẹ̀ wò ó ti fi ilẹ̀ lóru mọ́jú èmi ò ní gbọ́ pì lórí mi àti lórí àwọn ọmọ mi tó dáadáa ni wáyé ló fi wọ́n fún mi. Mo gbọ́ tẹ́yìn kan sọ pé slide show maturity tó bá ti di tán ẹ tí Sátánì bá ti ṣí ilẹ̀kùn wọlé tó ẹ ipò òun fẹ́ bẹ́ẹ̀ lálejò kó àwọn ọmọ ẹ lé lọ́wọ́ kó wá máa sọ jẹ́ṣẹ́ fáráyé kó sọ fáráyé pé òun play maturity ikú pa ẹ́. Do not suffer the wish to live. Ẹni tí ò bá ní jẹ́ kí yàn jẹ yàn máa ń kọ tí ẹ̀ lọ́yàn ni. Ilé tó lúwa kọ́ ni mí mo rẹ́ nìkankan tó lè bì mí wó. Nítorí pé ẹni tó ń gbé nínú mi ṣe àánú pọ̀ jẹ́ ẹni tó ń gbé nínú ayé lọ. Òtítọ́ ni mo gbé dání. Òtítọ́ yẹn á dẹ̀ gbé mi lékè. Me seek for justification. I'm not directed by human being. Ọkọ tó dẹ̀ fẹ́ mi mọ̀ mí dáadáa. Ó dẹ̀ respect Ọlọ́run nínú ayé mi. You can't. I'm not saying you can't advise me. Don't get me wrong.
But what is controlling me is more than your advice. Ìpàdé mi àti Lizzy ó nídìí. Èmi ò kí ń ná ọmọ lọ́mọ sínú nítorí ẹni ibi ò ṣe ní ṣe mí tọmọtọmọ láì láṣẹ Èdùmàrè. Àmọ́ Lizzy, iṣẹ́ mi fún ẹ rèé. Olúwa ní tó ò bá jáwọ́, Olúwa lòun á fi bóun ṣe jẹ́ hàn ẹ́. Eo! Ó jẹ́ kó ti yí ẹ̀mí dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ wòṣẹ́ tí a kàn ni ó máa pẹ́ létí omi. Èèyàn wà, bẹ́ẹ̀ ni mo gbà. Ayé wà, bẹ́ẹ̀ ni mo gbà. Àmọ́ nínú wọn pátápátá lọ́lọ́run sọ pé òun máa ṣàánú fẹ́ni tó ń bá máa ṣàánú fún. Wò mí dáadáa. Má kà mí mọ́ wọn o. Gedegbe ni mo dá dúró. Mi ìbẹ́ ṣe fracas ẹ̀. That's why I want to drop this my last note. This is going to be the last note. Okay. Àfi tọ́lọ́run bá tuntun ní kí n sọ̀rọ̀. Àmọ́ láì sọ̀rọ̀ mi náà mo mọ̀ pé nǹkan tó bẹ̀rẹ̀ sí ní try látàná yẹn. Continue. Ó ti ṣetán láti parun ni. Mi ní wíjù bẹ́ẹ̀ lọ. Kádà ni wáyé kó gbàṣẹ́ yòókù ṣe. For all the people that love me for who I am. For gbogbo àwọn tó dá ìpè mọ̀ nínú ayé mi. For gbogbo orí pátápátá tó fi tinú fẹ́ mi tán bá mi lo inú méjì. Fún gbogbo àwọn abiyamọ pátápátá tán dúró tì mí tán fẹ́ mi tọkàntọkàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á dúró tì yín. Fún gbogbo ẹ̀dá tó bá dúró ogun tì mí, adániwáyé á dúró ogun tì yín láṣẹ Èdùmàrè. Àdàfi tó bá jẹ́ pé òun kọ́ ló pè mí ló rán mi níṣẹ́ nìkan ló kù. Àdàbí tó bá jẹ́ pé kì í ṣe òun ló pè mí tó rán mi níṣẹ́ nìkan ló kù. Mi ì ṣe wòlíì o. But everybody ló ní calling ni. Lizzy Anjorin, jáwọ́. Kò yẹ. Ire o. Kó tó di pé mo tún wá lọ. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wo Lizzy tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn. Tẹ́dẹ̀ ń support ẹ̀ nítorí pé ẹ fi ń ṣe weapon láti bá àwọn ẹni tẹ́ ń bá jàjà. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ó dáa. Olúwa wà lórí ìtẹ́. Ọlọ́run á dúró tì ẹ́. Ọlọ́run á dí ẹ mú. Ayé ẹ lọ́kàn padà. Àmọ́ kọ̀ọ̀kan tí mo fẹ́ ká mọ̀ ní pé ẹni tó bá máa parun ṣáà ni. Nǹkan tó bá dẹ̀ mú ẹni tó máa parun òun ni pé kó fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run. Ó gbọ́ ni. Ẹ má fọwọ́ kan ẹni àmì òróró mi, ẹ má ṣe wòlíì mi níbi. Ẹ̀mí mímọ́ o, ẹyẹ àdàbà, ìṣẹ̀yẹ pípa o, èèwọ̀. Ire o.